Welcome. Ọkọ̀rùn gbọ̀n òfò sí wọ́n kó irun gbọ̀n òfò sẹ́nu kò sọ́pọlọ lórí wọn. You talk anyhow. Ìjọ tí o bá wọ mọ́tò tí o bá fẹsẹ̀ rìn ayé ẹ bàjẹ́ lọ́jọ́ náà. Ìjọ tó bá gun ọ̀kadà àfáà yìí ayé ẹ ta pàù lọ́jọ́ náà. Torí àwọn wòlíì àwọn àfáà àwọn ànábì ìgbàanì ẹsẹ̀ náà fi rìn wọn ò gun ọ̀kadà. Ẹ̀yin àfáà mo fẹ́ bá yín sọ̀rọ̀. Mo rí àfáà kan lọ́jọ́ mẹ́ta yìí ó sọ̀rọ̀ kan. Àfáà yẹn sọ wípé obìnrin tí ò bá ti fi ọwọ́ ẹ̀ fọ aṣọ tó bá ti lè kó aṣọ ọkọ ẹ̀ tó bá kó sínú washing machine wípé àlùbáríkà àwọn ọmọ ẹ̀ ló wọ́ọ̀ṣì yẹn. Gbogbo ẹ̀yin àfáà tẹ wà ní Nàìjíríà lẹ gbọ́ nǹkan tí arákùnrin yẹn sọ. A ò tí ì rí yín kẹ́ jáde kẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Àfáà torí ẹ̀ bá pín kò lè máa sọ bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí àfáà yẹn sọ yẹn gbogbo obìnrin tó wà ní Nàìjíríà ló ṣẹ̀. Obìnrin tó bá kó aṣọ ọkọ ẹ̀ sínú washing machine àlùbáríkà àwọn ọmọ ẹ̀ ló fọ̀ yìí. See that snag. Ó ní ó wà nínú àdìtì. Ẹ sọ pé kó sọ ibi tó wà nínú àdìtì. Ìgbà tí ànábì wà láyé ṣé ànábì mọ ọkàn náà pè ní washing machine? Ṣé kéèyàn kan wá ṣọ́ọ̀ṣì kó wá bọ́ ìta ẹ̀ sí wípé ẹni tó bá gun bàálù lọ sí Mọ́kà wípé ògo ayé ẹ̀ ló gùn dànù torí wípé Muhammadu ò gun bàálù. Ẹ̀yin àfáà yìí tẹ́ bá ti fa igbó ẹ má máa ṣe wáàsí mọ́. Same to that àfáà tó sọ̀rọ̀ yẹn. Same to you. You are a disgrace to all àfáà in the whole world. Ọlọ́run ti yọ ẹ́ tí kì í ṣe mi ló wà ní president nígbà tó sọ̀rọ̀ yìí. Ẹni tí ò ṣẹ̀ tí ò rò ẹ́ gbogbo obìnrin ayé tí wọn ò ṣẹ̀ tí wọn ò rò ẹ́ wọ́n ní tó bá ti lè ṣe machine tó bá ti lè fi washing machine fọ aṣọ ọkọ wọn wípé àlùbáríkà ayé ọmọ wọn náà fọ̀ dànù yẹn. That is a stupid word, lunatic word. Tí Ọlọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́ bọ́ ìta kó apologize fún gbogbo àwọn obìnrin ayé. Àwọn òyìnbó tó ṣe washing machine jáde wọ́n ṣe kó ba lè rọ àwọn obìnrin lọ́rùn ni wọn kì í ṣerú náà. Bó ṣe wà yìí àfáà yìí tí ò bá tọrọ apologize ìjọ tí o bá wọ mọ́tò tí o bá fẹsẹ̀ rìn ayé ẹ bàjẹ́ lọ́jọ́ náà torí wípé ànábì ò gun mọ́tò. Torí tó bá fẹ́ ṣe iṣẹ́ Olúwa ẹsẹ̀ ló yẹ kó máa fi rìn bíi ti àwọn tó síwájú. Ìjọ tó bá gun ọ̀kadà àfáà yìí ayé ẹ ta pàù lọ́jọ́ náà torí àwọn wòlíì àwọn àfáà àwọn ànábì ìgbàanì ẹsẹ̀ náà fi rìn wọn ò gun ọ̀kadà. Stupid people with stupid knowledge. Ọkọ̀rùn gbọ̀n òfò sí wọ́n kó irun gbọ̀n òfò sẹ́nu kò sọ́pọlọ lórí wọn. You talk anyhow. Ó kàn dùn mí wípé àwọn holy center ti bá mi sọ̀rọ̀ pé kí má máa ta sí yín mọ́. Tó bá yẹ bẹ́ẹ̀ má ti fi èpè bá ayé ẹ jẹ́. Ó deserve pé kán yọ àfọ̀ṣẹ jáde kán fi bẹ́ ìpè fún ẹ.
wo mọ iye obìnrin tó ń fi washing machine faṣọ ọkọ ẹ̀ ni. Wo lè tó bá mọ̀ wípé kò dá wàá sọ fún ìyàwó ẹ̀ personally wípé ìyàwó mi o, ẹrú ni wọ́n wá ṣe láyé o, kò ṣẹrú kú o, ọwọ́ ni kó máa fi fọ aṣọ ti tèmi o gbọ́dọ̀ fi washing machine fọ. That is your own personal mentality. O tún parọ́ mọ́ hadith, o ń parọ́ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run, o ń parọ́ mọ́ Quran wípé ó wà nínú Quran, ó wà nínú hadith. Hadith wo ló sọ bẹ́ẹ̀? Hadith wo ló mọ nǹkan tó ń pè ní washing machine? Níbo ló wà nínú Al-Quran? Níbo ló wà nínú Al-Quran pé obìnrin tó bá ti fi washing machine fọ aṣọ wípé inú iná ló lọ? Where is it in the Quran? God will punish you. Ó súnràgbà funfun búràgbà òkété. Ọba Àgbáyé ló ń sọ̀rọ̀ o. I am the only man that can talk truth to anybody and nothing will happen there. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. Go lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo obìnrin tó wà láyé wípé o ti ṣẹ̀ wọ́n. Kó dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ tó ṣépè fún. Àwọn ọmọ tí ò rẹ̀ tí ò rò ẹ́ tó ṣépè fún wọn wípé ẹni obìnrin tó bá ti kó washing machine sínú aṣọ wípé àlùbáríkà ọmọ ẹ̀ ló fọ̀ dànù. It's a stupid word. Tó bá yẹ pé mi ní president ni màá ní kó lọ forí ẹ̀ bọ Ògún pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn. Stupid people with stupid category. They are preaching ọ̀rọ̀ tó wà nínú Quran ẹ̀rí sọ. You are preaching so that people can laugh, abi? You are preaching so that people can know that Rakadede àfáà ń sọ̀rọ̀. Bóyá wo sì sá, bóyá wo sì sọ, lọ sọ fún àwọn èèyàn pé o sì sọ ni. That speech is a stupid word. Kò yẹ ká gbọ́ lẹ́nu àfáà láyé. Kó tó di pé èèyàn máa gbé ọ̀rọ̀ kalẹ̀, wàá kọ́kọ́ jókòó wàá wò ó. Ọ̀rọ̀ tí fẹ́ gbé kalẹ̀ báwo ló ṣe máa rí? Gbogbo obìnrin tí ò bá fi ọwọ́ ẹ̀ fọ aṣọ, tó bá kó aṣọ sínú washing machine, àlùbáríkà ọmọ ẹ̀ ló fọ̀ dànù yẹn. Báwo ló ṣe sàn létí ẹ̀? Ṣé ìwọ ni ọkọ gbogbo obìnrin ayé ni? Ọkùnrin míì wà ó fẹ́ rọrùn fún ìyàwó ẹ̀. Ó ní kí ìyàwó òun kó má fi ọwọ́ fọ aṣọ, ó ní kó lo washing machine. Ṣé àfáà yìí ṣé ọwọ́ ló sì fi ń lọta? Ṣé ò kí ń lo grinder? Ìjọ tó bá jẹ ata tó ń fi grinder ṣe tí ò kì í ṣòkúta náà fi lọ, wò máa wú kọ́kú lọ́jọ́ náà. Àfáà yìí, you need to be take time. Ó di ẹ̀sùn ẹ ti ń pọ̀ lórí internet. Gàlégàlé ẹ ti pọ̀ jù. Take time. Àwọn ọ̀rọ̀ wà nínú Al-Quran tó lè fi ṣe wáàsí. Ẹ má fi kún Al-Quran, ẹ má yọ kúrò. Ẹ má purọ́ mọ́ Al-Quran. There is a sensible word there. Àwọn ọ̀rọ̀ wà níbẹ̀ tó jẹ́ pé wàá fi ṣe wáàsí táwọn èèyàn máa kẹ́kọ̀ọ́. Kì í ṣe pé kò kàn wá from nowhere, kò kàn já wá bí ẹni tí ò lókun lọ́rùn. Wá sọ wípé obìnrin tó bá ti lo washing machine tó bá ti fi faṣọ wípé àlùbáríkà àwọn ọmọ ẹ̀. Àwọn èèyàn mélòó? Are they your wife? Are they your sister? Who are you talking to? So don't do that again. Bíbélì sọ wípé ẹni pípé ni ẹni tí ò bá ṣìṣe nínú ọ̀rọ̀ ẹ̀ sọ. Mo believe wípé àṣìṣe ni, àṣìṣọ ni. A dẹ̀ ti jẹ́ kó yé ẹ̀ sì wípé wo sì sọ ni. Dọ́tọ̀rọ̀ àforíjì lọ́wọ́ gbogbo obìnrin ayé àti àwọn ọmọ tó gbé ṣépè tí wọ́n ṣẹ̀ yìí. Nǹkan ẹyọ kan tó máa fi bọ́ nìyẹn tó bá jẹ́ bẹ́ẹ̀, ìjọ tó bá fi grinder, ìjọ tó bá fi lọ ata fún ẹ wo lùgbàdì ayé. Torí òkúta ló yẹ kí ìyàwó ẹ fi lọta fún ẹ lọ́jọ́ náà. Ìjọ tó bá fi lo blender tó fi grinder aṣọ. Ìjọ tó bá fi ìsáná, ìjọ tó bá fi dáná fún ẹ wo lùgbàdì ayé. Àbí láìtà, òkúta làwọn bàbá yín, àwọn ànábì tó síwájú, òkúta náà fi dáná. Ìjọ tó bá ti gbé ilé POP wo lùgbàdì ayé. Torí ànábì ò gbélé POP, ilé èjìkò ló gbé. Jésù ò gbélé POP.
ìjọ tó bá ti wọ mọ́tò kẹ́tẹ́kẹ́tẹ́ làwọn ànábì tó síwájú kẹ́tẹ́kẹ́tẹ́ náà lò, wọn ò lo mọ́tò. àwọn ànábì tẹ́ntẹ̀lé tó ní àlùbáríkà they are driving kẹ́tẹ́kẹ́tẹ́, wọn ò lo mọ́tò, wọn ò lo ká. ìjọ tó bá ti gbá èsì sára wo olùgbàdì ayé àwọn ànábì yóò gbá èsì. Please sir, think before you talk, don't just talk. Ilé tó pọ̀ jù nínú àwọn ẹ̀yin àfa àtẹ máa ṣe wáàsí lórí internet, you are talking rubbish. Káwọn èèyàn sáà máa rẹ́rìn. No, o gbọ́dọ̀ ṣe wáàsí tó jẹ́ pé àwọn èèyàn máa kẹ́kọ̀ọ́ lẹ́yìn tó bá wọ́n ronú. Àwọn wáàsí eléyìí ń rùn létí, it's very smelling. So lọ ṣe àtúnṣe sà. Wo sì sọ léléyìí ni àṣìsọ ni. That point, that paragraph wípé obìnrin tó bá ti kó ọṣọ ọkọ ẹ̀ sínú machine wípé ó fọ àlùbáríkà ayé àwọn ọmọ ẹ̀ sọnù. That word is a big mistake. So that is what I want to tell you. God bless you. Ẹ kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn kẹ́ send ẹ̀ sí mi. Bá ti send ẹ̀ sí àgbé sórí Facebook, àgbé sórí TikTok, àgbé sórí everywhere. So that mo mọ̀ pé ó máa ti gbọ́, máa ti wà ń bí. Torí tí Ọba Àgbáyé bá ti ń sọ̀rọ̀, àwọn àfáà máa ṣí àìkiri wípé má ní wèrè yẹn ti tún bẹ̀rẹ̀ o. Má ní wèrè yẹn ti tún bẹ̀rẹ̀, ó ti tún bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran ẹ̀ o. Wọ́nranwọ̀nran mi yẹn mo ti tún ṣe yìí. Ẹ̀yin lẹ fà á tí mo ti ṣe o. Tó bá yẹ pé ọ̀rọ̀ yẹn ká ní pé ìyàwó ẹ̀ nìkan ló sọ sí kò kan àwa o. Bọ̀ bó ṣe kó gbogbo obìnrin àgbáyé pọ̀ yẹn olùgbàdì ayé, àfi tó bá tọrọ ẹ̀dá ìjẹ̀ṣẹ̀. Tó bá ti tọrọ ẹ̀dá ìjẹ̀ṣẹ̀ o ní problem mọ́. Bọ̀ tó bá tọrọ ẹ̀dá ìjẹ̀ṣẹ̀, ìjọ tó bá ti lo nǹkan tó rọ̀ ẹ́ lọ́rùn tí ò lọ ṣe nǹkan tó le, bó ṣe wíṣì pé kíyàwó ẹ àbí kí àwọn obìnrin máa ṣiṣẹ́ àṣekú yẹn, ìjọ tíwọ náà bá ti lo nǹkan tó rọ̀ tí ò fẹsẹ̀ rìn lọ sí Ọ̀yọ́, tí ò fẹsẹ̀ rìn lọ sí Ìbàdàn, tàbí kó gbé kẹ́tẹ́kẹ́tẹ́ tó wọ mọ́tò olùgbàdì ayé. That is the key. Ọba Àgbáyé nìkan ló lè bá ẹ sọ, kò lè sí nǹkan tó máa ṣe sí. Ìbẹ̀jú Lẹ́kí lèmi ń gbé o, mi ò lọ bí kankan o. Èmi ò kì í bẹ̀rù èèyàn o. Reality lèmi máa bá èèyàn sọ o. Tí báyẹ̀ tí báyẹ̀ sọ, nǹkan tó bá wù ẹ́ ló lè ṣe lẹ́yìn ẹ o. That is the key. So ẹ̀kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ yẹn kẹjú sí gbòòrò kẹ́ máa jẹ yẹn lọ. So bó ṣe rí nìyẹn kẹ́ send ẹ̀ sí mi. So that is the key. So now àti kó níbẹ̀ yẹn. Wọ́n ní kò sẹ́ni tó lè ṣàṣìṣe. Èmi believe pé àfáàyàn àṣìṣe ló ṣe. Ọ̀rọ̀ yẹn ti dùn mọ́ jù. Bóyá àwọn tó wà níbẹ̀ yẹn ti pọ̀ jù. Bóyá wọ́n ti sọ pé ṣéwù jù. Ó ti hélì tó ń fún yẹn ti kó wọ lọ́pọlọ. So kò jẹ́ kó mọ nǹkan tó fẹ́ sọ mọ́. So tọ́rọ̀ bá ti pọ̀ jù wàhálà ló máa ń dá ilẹ̀. So that is it. So gbogbo ẹ̀yin obìnrin, on behalf of that àfáà ẹ má bínú. You have right láti kó aṣọ ọkọ ẹ sí washing machine tọkọ ẹ bá ti complain. Wo ní right. Kò sẹ́ni tó fẹ́ wáyé wá sí iṣẹ́ kú torí pé kí ìrọ̀rùn lè bá ìgbésí ayé ènìyàn tó ti ṣiṣẹ́. Nígbà tí ìrọ̀rùn bá dẹ̀ lè bá nígbà tí Ọlọ́run bá dẹ̀ ti kẹ́ tó wà lọ́wọ́ ẹ, wo ní right láti ra grinder fún ìyàwó ẹ, blender. Wo ní right láti ra washing machine fún ìyàwó ẹ, ìyàwó ọ̀kẹ́sẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́. Wo ní right láti ra mọ́tò fún ìyàwó ẹ kó máa fi ṣẹ̀ṣẹ̀ rìn. Wo ní right láti fi ayé kó rọrùn fún ìyàwó ẹ, ìyẹn ò kì í ṣẹ̀ṣẹ̀. Ọlọ́run ò lè bínú sí èèyàn. Ọlọ́run wa ò kì í ṣe Ọlọ́run tó rorò. So bó ṣe rí nìyẹn. Rabbina wa lakal hamdu, muramutullahi wa barakatuh, Allahu akbar, ilallahi, bismillahi, Rabbina wa lakal hamdulillahi, àmín. Amina. Ẹ jẹ́ kí cut live yìí ká padà wá because program yìí ó ṣe pàtàkì. A gbọ́dọ̀ pín kárí, kò gbọ́dọ̀ gùn jù. Yeah.